ní ìsánlú ìsìn ní ìpínlẹ̀ Kwara àwọn ajínigbé fi òkúta fọ́ orí ọlọ́dẹ mìíràn di àwátì orí mà kó àwọn mẹ́rìndínlógún yọ o. bákan náà àwọn agbébọn kọlù Benue agbófinró 10 ó pàdánù ẹ̀mí wọn. ní ìsánlú ìsìn ní ìpínlẹ̀ Kwara àwọn ajínigbé fi òkúta fọ́ orí ọlọ́dẹ mìíràn di àwátì orí kó mẹ́rìndínlógún yọ. ìpèníjà ọ̀rọ̀ ààbò ní ìlú ìsánlú ìsìn kì í máa ṣe yìí tó máa jẹ́ àjòjì mọ́ pẹ̀lú bí ìròyìn ọ̀sẹ̀ táwọn ajínigbé náà máa ń ṣe lágbègbè náà. láìpẹ́ yìí ń làwọn ọ̀dọ́ agbègbè náà òun wọ́n mọ̀ fọ́n sí ojú pópó láti ṣe ìfẹ̀hónúhàn tako bí ìjínigbé bó ṣe ń di lemọ́lemọ́ ní agbègbè náà. a mọ̀ gbọ́ wípé àwọn ọlọ́dẹ agbègbè náà mọ̀ rèé òun wọ́n mọ̀ kẹ́fìn ibi táwọn oníṣẹ́ ibi náà fi ń ṣe ibùbá wọn tí wọ́n sì sígun lọ síbẹ̀. wọ́n wá rí wípé àwọn ajínigbé náà rèé wọ́n ní ibùbá kan tí wọ́n ń lò. olúọdẹ ìlú ìsánlú ìsìn ọ̀gbẹ́ni Sunday Awóẹyọ̀ mọ̀ ṣàlàyé pé àwọn ajínigbé náà wọ́n mọ̀ sínú ìbọn bolẹ̀ tó sì jẹ́ wípé àwọn ọlọ́dẹ náà rèé àwọn náà dá tiwọn padà. bẹ́ẹ̀ ni ìró ìbọn máa ń dún lákọlákọ níbi tí wọ́n ti ń sáré láti yẹra fún àwọn ìbọn àtàmátàsé tí àwọn ajínigbé náà ń lò. làwọn méjì nínú àwọn ọdẹ náà ó mọ̀ ló mọ̀ ti sọnù. ìyàwó ọ̀kan lára àwọn ọlọ́dẹ tí wọ́n wà ó máa ń sunkún tomijé ẹkún lójú ni ló ra owó ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara láti ràn òun lọ́wọ́ o láti bá òun wá ọkọ òun torí pé òun ò fẹ́ di opó ọ̀sán gangan. ọ̀gbẹ́ni Awóẹyọ̀ ó wá ṣàlàyé pé nígbà tí wọ́n padà wá àwọn méjì náà lọ wọ́n mọ̀ bá òkú ọ̀kan nínú wọn tó jẹ́ pé wọ́n ti fi òkúta báyìí wọ́n ti fi fọ́ orí rẹ̀ ṣùgbọ́n wọn kò tí ì rí ẹnì kejì. àwọn mọ̀lẹ́bí àwọn ọdẹ méjèèjì yìí ò ní wọ́n ti ń ké gbàjarì sí ìjọba àpapọ̀ pé kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ kí wọ́n fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí. bákan náà àwọn agbébọn máa kọlù Benue agbófinró 10 ó pàdánù ẹ̀mí wọn. nǹkan bíi agbófinró 10 òun ló ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ sì di àwátì lẹ́yìn ìkọlù kan ní ìpínlẹ̀ Benue. ìròyìn ni àwọn afurasí Fúlàní darandaran ó mọ̀ ló mọ̀ wà nídìí ìkọlù náà. a mọ̀ gbọ́ pé àsìkò tí àwọn agbófinró ọ̀hún tí wọ́n máa ń ṣe àyẹ̀wò àyíká ó ní wọ́n mọ̀ kó sí kòtò tí àwọn agbébọn náà dẹ sílẹ̀ dè wọ́n ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí alága agbègbè Katsina Hala Saku Justice tó mọ̀ sọ. àwọn agbébọn jàǹdùkú Fúlàní darandaran àtàwọn agbébọn míì láti ìpínlẹ̀ Taraba ó mọ̀ ló mọ̀ pawọ́pọ̀ láti ṣe ìkọlù náà. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ àwọn agbébọn ọ̀hún wọ́n máa lo onírúurú ohun ìjà olóró ńlá bíi RPG àtàwọn ohun ìjà míì fún ìkọlù ọ̀hún. fún ọ̀pọ̀ wákàtí ohun ìjà náà fi wáyé láàrin ikọ̀ méjèèjì kí ọwọ́ wọn tó tẹ agbófinró kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Danzaru tí àwọn míì sì pàdánù ẹ̀mí wọn. ìbọn bá ọ̀kan lára àwọn agbófinró náà lọ́wọ́ o nígbà tí ọlọ́pàá kan àti fìjìláńtẹ́ méjì tí wọ́n kú ní ẹsẹ̀kẹsẹ̀. ní báyìí àwọn ọmọ ogun wọ́n ti lọ sí agbègbè náà láti wá òkú àwọn akẹgbẹ́ wọn tó ṣubú lójú ìjà kí Ọlọ́run ọba Elédùmarè kó bá a dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ìrí lágbẹ̀rẹ̀ Elédùmarè.